bàbá Tinubu wá ń ṣe bẹ́ẹ̀ yẹn àṣé wọ́n lọ́ọ̀fù ilẹ̀ Yorùbá àṣà ń lọ́ọ̀fù ìran Yorùbá tó bẹ́ẹ̀ ni lẹ́yìn bàbá Tinubu so ẹ kó Yorùbá jẹ ẹ kó wọn mì bẹ́ẹ̀ yẹn kí ló dé tẹ wá fún wa ní attitude wípé ẹ rí lè ràn wá ẹ kí ẹ nípa ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá torí nǹkan táwa ń rí látara yín nìyẹn àwa ń rí yín bí anti Yorùbá pé anything about Yorùbá ó kan yín lára gan ẹ kí ẹ nípa anything about Yorùbá àtọ ṣùgbọ́n nínú fídíò tí mo fẹ́ gbé wọlé ní ìgbà tó tó èmi náà lọ́wọ́ mo ní ni mo kàn dé ń ṣe wá wò an agenda, a well-crafted agenda for Yoruba dominance in all spheres of human endeavor in Nigeria, from media and entertainment to journalism to civil service to banking and finance to artisans to everything, and then in the end to even politics, governance. I said, bro, what are you talking about? He said, my brother, this is not wishful thinking. There is a well-articulated written booklet, a blueprint for this, that this is just the foundational stage. It's just a tiny little beginning you're watching, that this is a huge, massive program that will be unleashed, and that you, Baba Tinubu, is the brain behind it. This guy told me this. I was mute for a very long time. I couldn't speak. I said, now it makes sense why all of a sudden the Yoruba person next to me is suddenly becoming aware of my Igbo-ness. And now I'm being very conscious of a Yoruba person. And the Hausa is being, suddenly we are now seeing the cracks. We are now seeing the divisions that we never saw before. Made that Yoruba video club owners were now banned from carrying any movie that was not a Yoruba movie. I asked why. They said that these movies, even though they speak English, that they are marketing and promoting Igbo culture, and that is going to stain the Yoruba culture in their people. That they should stop carrying them. This guy told me to my face that they should stop carrying them. And at that time, Yoruba movies were not too many out there. There were just very few. Most of what people were watching were those movies that they call English movies, which many people now call Igbo movies. They refer to it as Igbo movies because most of the themes in those movies are Igbo themed. They talk about Igbo stories. You have people talking about, stories that happen, in Igbo land or something like that. Even things that happen in a contemporary world. But most of the actors are mixed. You have Igbo, you have Yoruba, you have Calabar, you have Efik, you have Ijo, you have Hausa, different people. But because the people who fund the movies are Igbos, most of the stories they actually fund are stories that are connected to their tribe. But they are produced in English language. They are not made in Igbo. They are made in English language. And because of that, people were now calling these movies Igbo movies. And banned Yoruba video club owners from ever keeping those movies in their video clubs. I thought it was a joke. It wasn't. I looked around and started checking all the video clubs. None of them. The only one guy who had it, I found out, I think he was an Edo guy. But after a short while, nobody had anything called what they call Igbo movies again. This was after the president had become governor of Lagos and introduced tribal consciousness, introduced a crack, introduced bigotry into the system, trying to create enmity where none existed. So we were called for that one. So before this woman came and report, so eventually, I was captured where I went to withdraw money because we collected the ATM for his husband hand or the woman hand. Okay, that man that died, you collected. Okay. Yes. Are you true? No, just let so that was how it was through the ATM that I was captured. That I was one that went to the woman house and robbed them. The money we withdraw is not up to 100,000. Okay. Not up to 100,000. What's your name? Your two names? I have Chidi. I have Akin Ayotunde. Eh? I have Chidi. I have Akin Ayotunde. What's your real name? My real name is Akin. Akin Ayotunde. Yes, Ayotunde. You're from where? I'm from Abia State. Abia State. Why are you not answering Akin Ayotunde? She belongs to. No, wait, wait, hold on, please. He's from Abia answering Akin Ayotunde. You are from Abia answering Akin Ayotunde.
Yoruba agenda òun lẹ ti gbọ́ yẹn ìgbà tí Tinubu wá orchestrated Yoruba agenda kí wá ní wàhálà tó dé bá yín bẹ́ẹ̀ ní ilẹ̀ bàbá ẹ̀ nílẹ̀ Yorùbá ṣó wá orchestrated Yoruba agenda nílẹ̀ Yíbò ni àbí ní north àbí báwo ló ṣe máa bá yàn jàjà ẹbí ìjà ẹbí leléyìí àbí kílẹ̀ ní mo sọ ẹ dúró náà ẹ̀yin ọmọ ìran mi àbí kò yà yín lẹ́nu ni so bàbá Jagaban lẹ ní ródò yẹn ní ọ̀ndà bàbá Jagaban bàbá Tinubu àwa rò wípé ẹ láìkì ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni pé kò sí nǹkan tó jẹ́ ti Yorùbá tẹ máa ń dá sí tó máa ń mú fún yín ni àwa ọmọ yín pé tó báyìí ni wọ́n lẹ́yìn ilẹ̀ ródò yẹn lọ́ndà àwa ọmọ àṣẹyìn ni bàbá Jagaban di Jagaban ẹ máa ro lọ tó bá jẹ́ wípé lórí ọ̀rọ̀ Yorùbá agenda ni gbogbo àwọn ọmọkọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi àti dìde pẹ̀lú yín yes tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ìran Yorùbá ọmọ Yorùbá ni àlọ́fọ̀n ti tọ̀ sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹlẹ́ mi tí mo mọ́kọ original tí ò ní gbá tì yín lẹ́yìn gbogbo wa we are supporting you bẹ́ẹ̀ ni bá mi ò ṣàkílẹ̀ ní mo sọ Yorùbá agenda Tinubu orchestrated it ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn ọmọ Yíbò why be say everything about Yorùbá dey give them headache and sleepless night wetin we buy for una market wey we no remember pay money abeg una tell us make we pay una. If Tinubu orchestrated Yoruba agenda in Yoruba land, I beg my people, where be the problem? Ibo ni ìṣòro wà ńbẹ̀. Okay, and tó tẹ̀síwájú. Ẹni àwọn ni wọ́n stop pé kó má promote other movie, kó má promote only Yoruba movie in Yoruba land. Ẹ gbà mí ọmọ Yorùbá kí la ṣe gangan kí ló le tó báyìí torí Ọlọ́run. Nílẹ̀ Yorùbá and promote Yoruba movie. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá, not in nílẹ̀ Hausa, not nílẹ̀ Yíbò. Okay, ẹ jẹ́ ká jọ gbóhùn papọ̀ ká bèrè lọ́wọ́ ọmọ Yíbò. Mélòó lọmọ Yíbò ti kó àwọn movie Abẹ́ni Agbọ́n, Ibrahim Shatta, àwọn local movie, àwọn epic movie tí wọ́n ṣe sí English tó jẹ́ wípé pure Yorùbá ló wà ńbẹ̀. Don't translate as English tó jẹ́ pure Yorùbá èdè Yorùbá. Ìjọ́ wo lẹ ti rọ́mọ Yíbò tó gbé tó kó wọn tó dàbá fíìmù tó lọ ń promote ẹ̀ ńbẹ̀. Ìjọ́ wo ló ti kọ́ lọ sani ìṣàtọ́ ti lọ ń promote ẹ̀ ńbẹ̀. Kí ló dé tá lè promote kan Yorùbá nílẹ̀ Yorùbá bá a ṣe lè ẹni wá ìta ṣeṣẹ́ bá a ṣe tọ̀hún ẹni wá ìta ṣeṣẹ́ tí ilẹ̀ Yorùbá ti wá níyín lára ẹ kẹ́rù yín ẹ máa lọ sílùú yín oru yín mú wa ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ àlejò níyín ẹ̀yin lẹ fa parí ìṣúwọ̀n àwa ọmọ nílé ẹ ti sún wa kan gírádẹ ti jí onílé ló máa ń fà parí ìṣúwọ̀n àlejò àwa wá fẹ́ sọ fún yín nǹkan tó ń pè ní Yorùbá ìjẹ́ Yorùbá bẹ́ẹ̀ ni next time in your life anywhere you go to other people's land you will learn how to obey their rule and regulation and respect them for whom they are for what they are there. Ní dé ìlú onílùú ilẹ̀ onílẹ̀ kàn fi àyè gbà yín kàn fi yín lára balẹ̀ kínú yín wá dùn tán kẹ́ máa rò wípé orí wọn lẹ ti fa máa jó pàlóńgò dẹ̀ ti jó pàlóńgò yẹn for years ṣùgbọ́n onílẹ̀ ti ta wájí lè meet up mọ́ tí rí nǹkan kan. You see that Yoruba bigotry wey una name us we Yoruba before we no like am but as we dey so na as we dey so e dey sweet us as e dey sweet us omo e dey pain you because e come be like say na una dey pay Yoruba bigotry the name dey sweet us as e dey sweet us omo e dey pain you. Kí ló dé ẹ fi wá lọ́rùn lẹ̀ ibẹ̀ ni kọ́kọ́ là ń lé yín èèyàn mi ó ti di woro sí woro láàárín Rashidi Iwo àti Aishif Rasak Adeneye Ashimodi di Olowo Iberu of Ijebuland ó ti di woro sí woro mi ò mọ bí tá a fẹ́ gbọ́rọ̀ yìí gbà ni onímọ̀ṣẹ́ ní kí wọ́n gbé fún yín o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú alfa ọ̀rọ̀ yẹn ti bẹ́ pèdé ní o ẹ ti ẹ̀ kọ́kọ́ wá gbọ́ nǹkan tí Olúwo sọ ń bì tí ó fi di nǹkan tí wọ́n fi sọ wípé wọ́n máa fi èpè rin Olúwo wọn á ta láṣẹ ẹ wá gbọ́ nǹkan tó wí. Ẹ fẹ́ sọ gbogbo nǹkan Yorùbá di nǹkan ẹ̀rù ó léèyàn sá. Bàbá tèmítèmí mọ̀ Ṣàngó Ògún àwọn legends ni wọ́n àwọn èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá ìbọ̀rìṣà ńkọ́ ló ní ipò ọba mùsùlùmí kọ́ ló ní ipò ọba
Kristẹni sì kọ́ ló ní ipò ọba, ọmọ ọba ló ní ipò ọba, ọmọ ọba. tó bá kọ́ bẹ́ẹ̀ kan pé níjọ́ wọn bá fẹ́ kú o ẹgbókù mi fáwọn Òṣùgbó Ògbóni o ẹgbókù mi fáwọn tí wọ́n máa gé wọn wẹ́wẹ́ o ìwọ ní tó mú nù. yóò sí ẹ̀sìn kan tó ní ipò ọba, ẹ má pọn dandan ẹ̀sìn kan lé ọba lórí. tó bá ní ẹ̀sìn tí mo fẹ́ ṣe yìí o kí ni o mùsùlùmí mo fẹ́ ṣe, ọba ní kìrìsìtẹ́nì ni mo fẹ́ ṣe o, tó bá ní ìṣẹ̀ṣe mo fẹ́ ṣe o. àwọn ọmọ tí ń sọ̀rọ̀ ní ìsìn wọn ò mọ nǹkan kan èmi ìwọ̀n èbí kí ni ẹ mọ̀ ń pa àṣà ni ẹ mọ̀ ń pa àṣe. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ lísì sí fídíò Olúwo kẹ́ wo bó ṣe ṣùtà ara ẹ̀ lẹ́sẹ̀. Oníyan, Ọbàtálá, Ògún, Ọya, Ọ̀ṣun àwọn bàbá wa ní nílẹ̀ Yorùbá. Ó ti ẹ̀ mọ̀ bẹ́ẹ̀, kí ló dé tó wá ń kógun jà wọ́n ní ilẹ̀ wọn tó wá sọ wípé ọlọ́run ibòmíì ó ní fẹ́ pa àwọn yẹn mọ́lẹ̀, ó wá fẹ́ gbé ọlọ́run ibòmíì ó fẹ́ gbélé wọn lórí wípé wọn gbúdọ̀ dún mọ́, wọn gbúdọ̀ gbúrò wọn mọ́. sórí wípé olórí ọmọ àlè ló ń hùwà bíi títì yẹn Rashidi wo mi ò sọ́rí láti sọ níwọ̀n ìgbà tẹ́ o bá ti mọ̀ tó o mọ̀ wọn ara ẹ tí o ò fi ọ̀wọ̀ wọ ara ẹ tó o ń tigi bojú àwọn ọba àti ìṣẹ̀ṣe gbogbo nǹkan ilẹ̀ Yorùbá, àwa ọmọlábẹ́yìn a ò ní bèṣù bẹ̀gbà á tigi bojú ẹ burúkú burúkú á wó ẹ nílẹ̀ tuurutu. As a matter of fact Rashidi wo ó mà ṣe o orí rẹ̀ wo gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá adé ni ẹ lára, orí àpèrè ń jó ẹ nídìí. ìjọ orí ọba kan tó dàbí tiẹ̀ tó fojoojúmọ́ síwín tó bugi jẹ, ìjọ orí ọba bá mi tọ́ka sí ọba tí ó gbà tí ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá tó gba ìsinmi lọ́wọ́ ẹ̀ tó ń ṣe rádaràda tó fi ń ṣẹ̀sín lójoojúmọ́ torí ojúmọ́ kan ẹ̀sìn kan ni Rashidi Ìwó ṣe torí pé ló fẹ́ gbógun ti ilẹ̀ Yorùbá torí àwọn ará Saudi. Orí wípé onílẹ̀ fi ẹ̀ṣẹ̀ sìn, you are the only ọba tó ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn, the greatest ẹlẹ́sìn of ilẹ̀ Yorùbá. Rashidi Ìwó ìwọ ni o, ó yá tún tọ́ka sọ́ba mi tó ń ṣẹ̀sìn bíi tìtìtẹ́. ṣé bá mi tọ́ka sọ́ba mi tó ń ṣẹ̀sìn bíi tẹ Rashidi Ìwó kò sí, ìwọ ló ṣì ń rí rẹ lọ́ba, wọ́n ti yọ ẹ́ dànù àbẹ́yìn ò máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ó ní ọba jíjẹ kìrìsìtẹ́nì kan ló lọ́ba, mùsùlùmí kan ló lọ́ba, oníṣẹ̀ṣe kan ló lọ́ba, àwọn ọmọ ọba ló lọ́ba. The same àwọn ọmọ ọba yẹn dẹ̀ wá bá ẹ, wọ́n bá ẹ sọ̀rọ̀ ṣó o gbọ́ sí wọn lẹ́nu kẹ́ máa rí o. ṣe rí pé confusion ti mú Rashidi Ìwó. Rashidi Ìwó ti wà confused, wọ́n ti gbé nǹkan tí ò ṣe tiẹ̀ lé lọ́wọ́, ó rò pé ó ṣì wà òkè ṣá, ó mọ̀ pé ó wà òkè mọ́ àbí. ìgbà tí kò ń ṣe kìrìsìtẹ́nì ló ní ọba, tí ò ń ṣe mùsùlùmí ló lọ́ba, tó tún ní oníṣẹ̀ṣe kọ́ ló lọ́ba, tó láwọn ọmọ ọba ló lọ́ba, kí ló dé tí gbogbo aráàlú wá pè yín náà léèbá? ẹ jọba láàrin ara yín, ẹ̀yin ọmọọba yín nìkan ní ká máa pera yín lọ́ba. mo ní tẹ́ bá ti rí Rashidi Ìwó bá mi náwó sí how are you Rashidi? kò sí ọba lára ẹsẹ̀, ìṣẹ̀ṣe ló ń jọba all over the world, kì í ṣe ní ilẹ̀ Yorùbá nìkan. kò sí orílẹ̀-èdè tó bá ti practice monarchical government tó ti practice pé à ń jọba o, à ń jẹ queen o, tí ò ní tradition nínú, tí ò ní nǹkan kan lọ́fín nínú. kò sí ní bí ojú ṣe ń tilẹ̀ ṣú tilẹ̀ mọ́, wọ́n wá lè máa modernize ẹ̀ o. tán bá wá modernize àwọn nǹkan kan wípé eléyìí má jà máa ṣe léè mọ́, ṣé o wá expect kan bọ́ síta kọ́ wá sọ? kí ni Rashidi ṣe rò wípé à ń bẹ̀rù àwọn ọba? kí ni Rashidi rò wípé à ń bẹ̀rù lára ọba? pé àlẹ́ ìbálọ́ba, ọba lórí oṣó, ọba lórí àjẹ́, kábíyèsí o ìgbà kan. kí ni Rashidi rò pé gbogbo wa ń fún ní iyì àti ẹ̀yẹ lára ọba? Tradition yẹn ló ń jẹ́ ká máa command wa, ká máa rí yín bí ẹni tí a ò lè sọ̀rọ̀ sí anyhow, ká máa rí yín ká dojú bolẹ̀, ká máa ṣe, ká máa kúrú, ká máa ga. kábíyèsí o ẹ bá wa kẹ́gbẹ́dá, ẹ bá wa gbèsè, ká máa lọ kán gbé umbrella, kán máa ṣe gbogbo ẹ̀. Tradition kan àṣírí yẹn òun ni òun ló ń dẹ́rù bà wá lára yín, òun là ń pọ́nlé. ìgbà tó dẹ̀ ti wá sọ wípé tradition yẹn tó ti fi gígùn, ṣó ti rí pé ó ti wà empty, ó ti wà empty. ẹ wá gbọ́ nǹkan tí ọba tí kábíyèsí kọ́ o, high chief Ashimodi di Ọlọ́wà Ìbẹ̀rù of Ijebuland, ẹ wá gbọ́ èsì tó fún Rashidi Ìwó. ẹni tí ó bá sọ pé wọ́n ń gé orí ọba, wọ́n ń gé apá ọba, wọ́n ń gẹ́sẹ̀ ọba, wọ́n ń sin káàkiri, irọ́ ló ń pa o. irú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́ o. ọba kan ò gbọdọ̀ dá láṣà pé òun ò boníṣẹ̀ṣe jẹ. ọba adé tó wà lórí ẹ̀ ni ò ní jẹ́ kí n sọ̀rọ̀ òdì sí, tí ó bá jẹ́ bẹ́ẹ̀ má bú mi, ṣùgbọ́n adé tó wà lórí ẹ̀ mo respect ẹ̀.
àtọ́ba o àti joyè àti olówó àti tálíkà àtàfà àti wòlíì tó bá sọ fún yín pé kẹ má lọ bí ìṣẹ̀ṣe àwọn náà ń lọ ọbẹ̀ lálẹ́ àwa là ń ṣoògùn fún wọn. Èmi ni mo ṣe èṣù sínú ṣọ́ọ̀ṣì ẹ̀, èmi náà dẹ̀ ni mo ṣe èṣù sínú mọ́ṣáláṣí. Èṣù alájẹ náà ń pe èṣù yẹn. Mo ní mo sọ yẹn. Ọba tí ó bá sọ bẹ́ẹ̀ tó bá sọ pé ọba lè má ṣèṣẹ̀ṣe kó tó dórí oyè kó má dẹ̀ ṣèṣẹ̀ṣe rárá kò mọ ohun tó ń sọ. Adé tó wà lórí ẹ̀ta lónìí, ilẹ̀kẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìfun tó wà lọ́rùn ẹ̀ta lónìí, olórìṣà tó ní adé yẹn òrìṣà ló ní. Àwa wọ́n máa létẹ̀ fún ọba lákìlẹ̀ Ìjẹ̀bú. Ọba tó bá dẹ̀ létẹ̀ fún kì í ṣe mùsùlùmí ló bá máa ka tírà ń bẹ́ o. Torí mo sọ nínú ọ̀rọ̀ pé tọ́n bá ṣètùtù ọba Síkírù ó máa dààmú Ìjẹ̀bú-Òde o. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó dààmú Ìjẹ̀bú-Òde mọ́. Ọba kan ò gbọdọ̀ dá láṣà pé òun ò boníṣẹ̀ṣe jẹ. Gbogbo ohun tó bá bá láàfin ẹ̀ pátá nǹkan ìṣẹ̀ṣe ni. Kò sí ààfin tẹ̀ máa dé tẹ̀ ní bá nǹkan ìṣẹ̀ṣe ń bẹ̀. Ìgbà tí ọba tí ó bá sọ pé kíní ìgbẹ̀yìn wọn kì í dà. Ẹ wo àwọn ìjọba tí wọ́n sọ pé wọ́n ń kówó jẹ ẹ sọ fún wọn pé kán fi Ògún àbí Ṣàngó kán fi búra pé tí àwọn bá kówó jẹ o kógun pa àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ Ògún ajàmámàlà wọn ò ní ṣe. So ọba kan ò gbọdọ̀ sọ pé òun ò gba láìní abóhùn ò ní bá oníṣẹ̀ṣe kankan ṣe. Tó bá ti jẹ́ ọba Ìjẹ̀bú lọ́dọ̀ wa ń Jẹ̀bú bíbáyìí ọba tó bá sọ bẹ́ẹ̀ kò mọ ohun tó ń sọ. Mo tún sọ lórí kejì pé ọba yẹn ò mọ ohun tó ń sọ. Torí ìṣẹ̀ṣe yìí àwa oníṣẹ̀ṣe la máa ṣe ètò bí gbogbo nǹkan ṣe máa tùbà tó máa tùṣẹ́ fún àwọn tó nílùú ni wọ́n ti bá àwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ torí kí ìlú má dàrú òun làwọn oníṣẹ̀ṣe ṣe rọra step down. Onísà ló bẹ̀ wọ́n pé kó má jẹ́ kí Ìjẹ̀bú-Òde dàrú lórí ìtòun èyí tó àwọn kan lọ dúró sẹ́yìn kámẹ́rà ẹ máa lọ ẹ máa ṣe kíni kọ́kọ́ yan ìgbálẹ̀ sí wọn. Òun gbà ti mọ ibi tára òun kù sí. Ìlú kì í ṣe pé wọ́n gbọ́ sọ fún mi odindi ìlú ni mi ní dárúkọ ìlú yẹn odindi ìlú ni ó tú ẹ̀ta ṣọ̀pọ̀ náà ẹyọkan oṣù náà jù síbẹ̀ ní 1960 yẹn. Rashidi wo ṣó dẹ̀ ti gbèsè tó fẹ́ gbọ́ báyìí ṣó o ti gbọ́ gbogbo wa la mọ̀ wípé àwọn nǹkan ìṣẹ̀ṣe àti kò ń ṣe ìṣẹ̀ṣe nìkan ṣé bí wọ́n ṣe ń kọ́lé some years back náà ṣe ń kọ́lé ń sìn bá ṣe ń sùn tá à ń jí ní gbogbo nǹkan change àìmọye nǹkan tó ti modernize nínú ìṣẹ̀ṣe ṣùgbọ́n wọn ò ní bọ́ síta láti wá sọ bí ìṣẹ̀ṣe ṣe rí nìyẹn. Àwọn nǹkan secret wà ń bẹ̀ tàbádé ń sọ wípé ẹ̀sìn mùsùlùmí ṣe á sọ wípé kò sí nǹkan secret ń bẹ̀ eléyìí tẹ́ mọ̀ lẹ́mọ̀ àwọn nǹkan tó jẹ́ secret ń bẹ̀ àwọn tó jẹ́ jìjìjì ń bẹ̀ wọn ò ní wá sọ níta. Bẹ́ẹ̀ náà ni ti kìrìsìtẹ́nì àṣírí wà nínú kìrìsìtẹ́nì náà tá a bá tú jìjìjì ẹ̀ kò síbi tó ti máa wá rí níta. Lára àwọn àṣírí ọkàn tí ẹ ti ń rí fídíò tí ń gbé jáde ìgbà tí wọ́n sin póòpù tó jáde láyé lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé ò rí traces ìṣẹ̀ṣe ń bẹ̀ ẹ máa tanra yín. Ṣé ẹ rí traces ìṣẹ̀ṣe bí tí wọ́n ti wọ aṣọ dúdú gbogbo wọn gbé kíní gbí wàá rò ipá wọn lógbóni ni wọ́n ṣe ìkẹyìn fún póòpù nìyẹn o gẹ́gẹ́ bí àwọn ológbòní ṣe máa ń ṣe fún ọba ilẹ̀ Yorùbá tí Rashidi Ìwó tó sọdòdì táwọn àwọn mùsùlùmí tí wọ́n láwọn fẹ́ máa wẹ̀ fún ọjọ́ kan. Ẹ̀yin oníṣẹ̀ṣe gan wàhálà yín pọ̀ ẹ̀yin ò ṣe máa ṣe irú ọwọ́ tó fi ń wẹ̀ yẹn kí ló dé tọ́wọ́ yẹn tákàndò òun tọ́wọ́ yẹn ò gan sójú kan báyìí kó má lè gbọ́wọ́ yẹn wálẹ̀. Torí tẹ́ ẹ̀ bá tí kọ́ wọn lẹ́kọ̀ọ́ in a tough way wọn ò ní sinmi. Yorùbá ẹ̀yin lẹ sọ pé tá a bá tí fògùn gba ọmọ ìyá ẹni wọ ọmọ bàbá ò ní rí ni kó sáwọgbó. Ẹ nímọ̀ wọn àyè yín kó ní kálukú ṣe tiẹ̀ ẹ foníṣẹ̀ṣe lọ́rùn sílẹ̀ ẹ fi kìrìsìtẹ́nì lọ́rùn sílẹ̀ kí mùsùlùmí ṣe tiẹ̀ náà. Kí ló dé Rashidi ojú ẹ máa bó olọ́nà fẹ́ ta ẹ́ láṣẹ yìí báyìí sìn. Ṣé àwọn nǹkan kan wà tí kò yé Rashidi Ìwó ẹ wá lọ bá mi ṣàlàyé fún? Kí ni Rashidi Ìwó rò wípé wọ́n bẹ̀rù lára àwọn ọba ilẹ̀ Yorùbá? Kí ni Rashidi Ìwó rò wípé à ń pọ́nlé lára ọba? Ta ni àlẹ́ ìbá ni o òun ló ń jọba o ọba lórí oṣó wọ́n ba lórí big mummy o kíní kan ọba o kábíyèsí o tí gbogbo wa ta máa rí wọn bí ẹ̀rù jẹjẹjẹjẹjẹ. Ìṣẹ̀ṣe àwọn secret things yẹn òun ló ń pa wá láyà tá à ń bẹ̀rù lára wọn tá a fi ń rí wọn wípé òòṣà ni yín igbákejì òòṣà.
ṣùgbọ́n Rashidi Ìwó ti bọ́ síta olóhùn ò ṣòṣà òun ò ṣe gbákejì òun ò belong síbi bẹ̀ gbogbo nǹkan tó jẹ́ síkírìtì tí wọ́n fi ń pọ́n ọba lé olóhùn ò ní kankan ìjọ́kíjọ́ tó o bá ti rí Rashidi Ìwó bá mi nawọ́ sí how are you Rashidi. Torí o gbọ́ lẹ́nu bàbá Ashimodi bí Ashimodi dẹni ọlọ́wà Iberu of Ijebuland o gbọ́ lẹ́nu wọn náà wọ́n ní adé tó dé sórí ìṣẹ̀ṣe lónìí àwọn ilẹ̀kẹ̀ tá ń gbé sí yín lọ́rùn ìṣẹ̀ṣe lónìí kí ló mọ̀ tán ṣe sí lára àwọn nǹkan tó ṣe sí lára lẹ fi ń dé adé òun ló ṣe jẹ́ wípé original adé kò ń ṣe nǹkan tẹ́ máa dé ní everyday torí pé nǹkan àṣírí nǹkan agbára wà ń bẹ àwọn nǹkan tá a fi ń pọ́n ọba lé nìyẹn ẹ jẹ́ ká wo ìgbà tí wọ́n sin pope náà ṣé wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe àwa kìrìsìtẹ́nì ṣé wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe nígbà tó fẹ́ sin pope tó wàjà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe bẹ́ẹ̀ rí gbogbo wọn tí wọ́n daṣọ dúdú àwọn kọ́nsẹ́ẹ̀tì kan wọ́n wọ dúdú àwọn kan wọ́n wọ pupa wọ́n gbé gidá níbẹ̀ bí ìtàwọn olóògbé ni bá ṣe máa ń rí àwọn olóògbé ni exactly wọ́n ṣe ìṣẹ̀ṣe ìkẹyìn fún póòpù kó tó di pé wọ́n á jù ú lọ sí inú yàrá ibi tán yàrá ìkẹyìn tó máa jù ú lọ ṣé ó pé mọ́ kò pé mọ́ àìmọye nǹkan tí ó tó ṣẹlẹ̀ mẹ́yìn tí wọ́n ò ní sọ síta tó bá dẹ̀ fẹ́ jẹ póòpù míì kí pope mi kan tó declare pé this is the next pope kan tó gbé wá síta wípé gbogbo kìíní èéfín yẹn wá ń rú àti gbogbo kìíní yẹn ó ní African men àti African women kan tí pope yẹn tó ní láti forí balẹ̀ tó máa kiss ẹsẹ̀ wọn bóyá o ti come across that video documentary yẹn àbí picture rẹ̀ gbogbo nǹkan tó lùwò ń ṣe yìí irọ́ ló ń pa ìsọkúsọ ló ń sọ àní ẹ bá wa ṣe káwọn eégún ẹ má ta láṣẹ ẹnu ẹ ò rọ ẹ bá wa ṣe káwọn eégún síta kán wá gbé wá bá yín dáadé yìí Ashimodi kò síbi tí ò ti sí secret ṣé inú mùsùlùmí ni ò ní ti sí secret ni secret tó wà ń bẹ àwọn tó ṣe jìjìnjì ibẹ̀ wọn ò ní ever bọ́ síta kan wá sọ fún yín tẹ́ bá máa mọ̀ lẹ́ máa mọ̀ kò sí orílẹ̀-èdè tó ti ń jẹ ọba àbí queen tí wọn practice ìṣẹ̀ṣe tí ò ní secret something torí secret yẹn gangan ló fi ń bẹ̀rù ọba lọba fi ń jẹ ọba ìyẹn ló fi máa mọ̀ pé Rashidi Ìwó ò sí lára ọba tó bá wá nídìí ẹlẹ́sìn of Yorùbá land nísìn láàrin ọba Rashidi Ìwó ni ẹlẹ́sìn of Yorùbá land mo sọ yìí mo dúró ná orúkọ tí mi ò yí padà Yèyé Dára Kòwé ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi share fídíò ìkó kan Rashidi àti gbogbo ibi tó yẹ kó kàn lára bẹ́ẹ̀ ni má sì gbàgbé láti drop comment ẹ̀ greatest Yorùbá land great.